olórí ibú yín tẹ́ ń polówó ẹ̀sìn wèrè tẹ́ ń polówó ẹ̀sìn sọnù yín kiri ẹni tó rẹ́rìn pọ̀ ń bẹ̀ èrò tó lọ sí Mẹ́kà lọ́dún yìí is about 1.7 something million people ẹ lọ wo Rio Carnival tó máa ń ṣe ní Brazil èrò pọ̀ ń bẹ̀ tó lọ ara ló máa ń wọ 7 million 6 million 5 million 8 million èrò tó ń lọ bígínẹ̀tì orí ibú Mẹ́kà yìí tẹ̀ ń pariwo wọn ẹ̀ fà pọ̀ tó èrò tó ń lọ sí Carnival tí wọ́n máa ń ṣe ní Brazil there are so many records tó lè máa wà pé èèyàn ò kú ń bẹ̀ ẹ lọ sọ ẹni record tó wà ní bígínẹ̀tì wèrè yìí tẹ̀ ń pariwo ní Mẹ́kà yìí táwọn èèyàn ò ti kú. àkọ́kọ́ mo fẹ́ dára kan yẹn lóhùn but ó gọ̀ díẹ̀ máa kọ́ sópò gọ̀ tó bá fẹ́ béèrè béèrè lọ́jọ́ mi ó béèrè béèrè bí èèyàn bí ẹni tó rí rẹ̀ pé ó ní máa sọ pa wọn kan lórí ibú àgọ́ ló máa ń hùwà báyẹn ṣùgbọ́n má ṣe bẹ́ẹ̀ mọ́. now nítòótọ́ Rio Carnival àwọn èèyàn máa attend bíi 8 million bó wọn ò pọ̀ táwọn èèyàn tó lọ Mákà àkọ́kọ́ nìyẹn tó o bá lọ wo umura tó ṣe ní inú ọdún umura tó ṣe nínú ọdún ìyẹn nínú Ramadan àwọn èèyàn tó lọ síbẹ̀ more than 16.5 million ni wọ́n ò gbọ́ more than 16.5 million people ló lọ síbẹ̀ ṣùtìyẹ so wọn ò dẹ̀ ní actual death toll iye àwọn èèyàn tó kú àwọn èèyàn máa ń kú àgbàlagbà wà ń bẹ tó lọ ṣiṣẹ́ àjò kì í ṣe ibi tí wọ́n ti lọ ń ṣeré àwọn èèyàn lọ ń ṣe ìbádà ni wọ́n ń ṣe iṣẹ́ ni wọ́n lọ ṣe ń bẹ àwọn arúgbó náà dẹ̀ wà ń bẹ tí wọ́n lọ so bọ́ nígbà tó wá sọ̀rọ̀ nípa Rio Carnival 8 million ó níyàn kú òkú ẹ̀yìn èèyàn mi ṣe rí nǹkan tó wà pẹ̀lú àwọn pípò yìí ni pé wọn ò farabalẹ̀ kò sí gbèrò ṣe máa pọ̀ lójú kan millions of people tẹ́ ẹ̀ ní rí death toll àwọn èèyàn máa kú ó yá wo nǹkan tó wò lójú screen 2026 Rio Carnival òun lówó yẹn wọ́n ní during the 2026 Carnival holiday period February 13 to 18 2026 láàrin ọjọ́ mélòó láàrin ọjọ́ márùn-ún péré official government reports track 130 total deaths àwọn èèyàn tó kú iye tó rí kọlẹ̀ 130 ni wọ́n rí kó àwọn èèyàn tó kú ó dẹ̀ lẹ́yìn òkè kú kéde tó ń para and 1,481 injuries àwọn èèyàn tó farapa as àwọn èèyàn tó kú lẹ́ẹ̀kan náà ni wọ́n sọ yẹn àwọn èèyàn tó wá farapa tó padà kú létà àwọn nǹkan wọn sílẹ̀. Because Carnival is an extensive public celebration spanning the entire country rather than an isolated incident, Brazilian authorities do not issue a single hominin encompassing death toll for the party events. Instead, the total number are tracked across specific risk. Kò ń gbogbo èèyàn pátá àwọn ibì kankan tọ́kọ̀ pé bíbá yà lè ká ibà ìmàlẹ̀ kò ń ṣe gbogbo ẹ̀ pátá lọ́túnkà àwọn ibì kankan ni wọ́n kà. Wọ́n wá ní àwọn kan tó fà táwọn èèyàn fi kú highway fatalities. The main toll ibi tí yóò ti pọ̀ tó kú jù. The 130 recorded deaths occurred across 1,241 traffic incidents monitored by the Federal Highway Police (PRF) during its official holiday enforcement windows. The context: this marked a steep 53% spike in fatalities compared to the 2025 Carnival window, which saw 85 deaths. In 2025, ọ̀yàn náà tún kú. Láfi ní kẹ́ ṣe kí ni kẹ́ máa farabalẹ̀. Tẹ́ bá fẹ́ tako Islam, you are free to do that. But farabalẹ̀ kó o jókòó kó o kẹ́kọ̀ọ́. Kò ń ṣe gìràngìràn, kò dẹ̀ ń ṣe ìlú. O ní láti gbé ìlú. Èyí tó ṣe yẹn ṣe ọkọ̀ gbé stupidity ẹ̀ síta àti ló ná sí ẹ̀ síta ni. Salamu alaikum.